bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí wa káàbọ̀ sí ètò yín ètò wa JEKIBIBELI sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹlẹ́pọ̀ nínú àánú àtagbára. Ẹ̀yin lẹ wà káyé ó tó máa wà. Ẹ̀yin lẹ ó máa wà nígbà tí ayé kò ní sí mọ́. A fi ògo, ọlá, agbára àti ìforúkọ ẹ̀yin Ọlọ́run ẹlẹ́dàá wa. Ẹ ṣé fún ìwàláàyè yín àtòrò ọ̀fẹ́ yín lórí ayé wa. Ọlọ́run wa ẹ jọ̀ọ́ nínú àánú kẹ́ bá wa sọ̀rọ̀ lónìí, kẹ́ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa, kẹ́ sì gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín ètò wa JEKIBIBELI sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tí a tún ní láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tí ó nípín nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ ní wákàtí yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé. A sì dúpẹ́ fún ààbò àti ìtọ́jú Ọlọ́run lórí ayé yín àti ìbùkún gbogbo tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa. Ọlọ́run olùbùkún kò ní fẹ́ni kankan wa sílẹ̀, yóò sì máa tọ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sí wa lọ́kàn nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kẹ́kọ̀ọ́ kan lọ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ẹ̀kọ́ tí a sì ń kọ́ la fẹ́ gbé apá kejì rẹ̀ yẹ̀wò. Ẹ̀kọ́ náà dá lé lórí bí Ọlọ́run ti fi ara rẹ̀ hàn wá, apá kejì. Bí Ọlọ́run ti fi ara rẹ̀ hàn wá, apá kejì. Apá kejì ẹ̀kọ́ yìí òun ni a fẹ́ gbé yẹ̀wò. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a sọ fún wa pé Ọlọ́run nínú àwọn ọ̀run ó fi ara rẹ̀ hàn wá, àwa ìran ènìyàn, ní oríṣi ọ̀nà méjì. Òun la sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ọ̀nà àkọ́kọ́, Ọlọ́run fi ara rẹ̀ hàn ìran ènìyàn pé òun ni Ọlọ́run alààyè nípa ohun tí ó dá nípa ìṣẹ̀dá. Àwọn olóyìnbó sọ pé by nature, natural revelation. Ni Ọlọ́run fi ara rẹ̀ hàn fún gbogbo ìran ènìyàn tó dá sí orílẹ̀ ayé pé òun ni Ọlọ́run, òun ló dá ayé àtọ̀run àtògbò tí ń bẹ nínú rẹ̀, òun sì ń bẹ láàyè, òun sì jálágbára. A dẹ̀ rí irú àwọn ẹsẹ̀ Bíbélì tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nípa ohun tí a dá, wọ́n ń sọ̀rọ̀ ògo Ọlọ́run. Ohun tí a dá pàápàá fi ṣe ọwọ́ rẹ̀ hàn, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tàrí nínú Bíbélì. Ìwé orin Dáfídì orí 19. Ó ní àwọn ọ̀run ń sọ̀rọ̀ ògo Ọlọ́run, òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn, ọjọ́ dé ọjọ́ fọhùn. Ohun tá a rí nìyí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí a dá, òfurufú ó fi ṣe Ọlọ́run hàn. Ọjọ́ bí ọjọ́ ti ń dé, bí ó ti ń lọ, bí òkùnkùn ti ń bolẹ̀, bí ìmọ́lẹ̀ ti ń bolẹ̀ lọ́jọ́ kejì, ó ń fi ìmọ̀ Ọlọ́run hàn pé Ọlọ́run ló dá gbogbo. Ọ̀nà àkọ́kọ́ nìyí tí Ọlọ́run fi ara rẹ̀ hàn wá, tí a sì rí àkọsílẹ̀ nínú Bíbélì nípa ìṣẹ̀dá. A tún rí àkíyèsí kan ní ìṣe àpọ́sítélì orí 14 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 15 àti gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ títí dé ẹsẹ̀ 17. 17. A rí àlàyé níbẹ̀ pé Paul nígbà tó dé ìlú kan tá a pè ní Lísà, ìlú àwọn kèfèrí tí wọn kò mọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Nígbà tí Paul ń sí lábẹ́ sí òun Bánábà bẹ̀ sí ń ṣiṣẹ́ ìyanu, a rí pé àwọn ará ìlú yìí wọ́n fẹ́ mú Paul gẹ́gẹ́ bí Ọlọ́run. Paul ní rárá, kó má ṣe rí bẹ́ẹ̀. Ọlọ́run alààyè
tó dá ohun gbogbo, tó dá òkè, tó dá ilẹ̀, òun làwọn fi hàn wọ́n. Òun ló dá oríṣiríṣi ìgbà àti àkókò, ìgbà gbígbìn àti ìgbà kíkórè àti oúnjẹ. Ọlọ́run ló ń fúnni ní oúnjẹ nípa pé à ń ṣiṣẹ́ oko àdá ń ṣe nǹkan mìíràn. Ẹsẹ̀ Ọlọ́run ló tún fi ẹsẹ̀ wa múlẹ̀ ṣe àpọ́sítélì orí ìkẹrìnlá láti ẹsẹ̀ karùndínlógún dé ẹsẹ̀ kẹtàdínlógún. Ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé nípa ìṣẹ̀dá Ọlọ́run ti fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn pé òun ni ó dá ohun gbogbo. Nígbà tá a tún kíyèsí iṣẹ́ àpọ́sítélì orí kẹtàdínlógún 17 nígbà tá a wo ẹsẹ̀ kejìléníogún 22 títí dé ẹsẹ̀ kọkànléníọgbọ̀n 31, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Ọlọ́run dá láti orí ẹnìkan ní gbogbo ayé fi kún fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ohun tá a rí nínú ẹ̀kọ́ Ọlọ́run ni Ọlọ́run mọ ìgbà àti àkókò tí olúkúlùkù ayé ó lò ní lórí ilẹ̀ alààyè. Ọlọ́run wa pàápàá òun ló pààlà ibùgbé onírú ìlú, onírú orílẹ̀-èdè, òun ló fi ààlà sí ibùgbé wọn tó dẹ̀ yàtọ̀ síra. Ẹ wo Ọlọ́run alààyè, ẹ wo ìfihàn rẹ̀ nípa ohun tó dá. Ọlọ́run sì dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Gbogbo àwọn àlàyé yìí iṣẹ́ àpọ́sítélì orí kẹtàdínlógún 17 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ kejìléníogún 22 ti dé ẹsẹ̀ kọkànléníọgbọ̀n 31 ló gbé àlàyé kalẹ̀ pé nípa ìṣẹ̀dá Ọlọ́run fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn pé òun la lágbára. Ẹ wo òòrùn yọ ní àkókò rẹ̀, òjò ń yọ ní àkókò rẹ̀, ìgbà ẹ̀rùn wà, ìgbà òtútù wà, ìgbà ọyẹ́ wà, ìgbà gbígbìn wà, ìgbà kíkórè wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ìgbà yìí l'Ọlọ́run ti fi sí ètò rẹ̀ kó tó di pé ènìyàn bẹ́ẹ̀ sì ń gbénú ayé, a sì bẹ̀ sí ń ṣe ohun gbogbo tó yẹ ká ṣe. So nípa ìṣẹ̀dá Ọlọ́run fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn pé òun ni Ọlọ́run, òun ni Ọlọ́run. Paul tún gbé àlàyé kalẹ̀ ní ìwé Róòmù orí kìíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ kejìdínlógún sí ogún kí ni Bíbélì wí. Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní nítorí a fi ìbínú Ọlọ́run hàn láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn, àwọn ẹni tí ó ń fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀. Ẹ wò sísàlẹ̀ sí ẹsẹ̀ kọkàndínlógún. Nítorí ohun tí a lè mọ̀ ní ti Ọlọ́run ó farahàn nínú wọn, nítorí Ọlọ́run ti fi hàn fún wọn. Báwo ni Ọlọ́run ti fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn? Ẹ wo ẹsẹ̀ ogún. Nítorí ohun rẹ̀ tí ò farasin láti ìgbà dídá ayé, a rí wọn gbangba. Yes, ó fi òye ohun tí a dá mọ̀, àní agbára àti ìwà Ọlọ́run rẹ̀ ayérayé, kí wọn kí ó lè wà ní aláìríwí. Ẹ wo, nítorí ní ìgbà tí wọn kò mọ Ọlọ́run, wọn kò yìn bí Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́, ṣùgbọ́n èrò ọkàn wọn di asán, a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn. Ẹ wo àlàyé tí Ọlọ́run ṣe nípa ohun tí a dá tó ń fi ìmọ̀ Ọlọ́run àti agbára Ọlọ́run hàn fún gbogbo ìran ènìyàn. Àlàyé tá a gbé kalẹ̀ lọ́sẹ̀ tó kọjá lọ nìyí nípa pé bí Ọlọ́run ti fi ra rẹ̀ hàn fún wa. Ọlọ́run fi ra rẹ̀ hàn nípa ìṣẹ̀dá, nípa ohun gbogbo tí a dá, nípa òkè, nípa ilẹ̀, òfurufú, bí ọjọ́ ṣe ń yọ, bí ọjọ́ ṣe ń wọ̀, bí ìmọ́lẹ̀ ṣe ń yọ, bí òkùnkùn ṣe ń borí ilẹ̀ nígbà tí àkókò rẹ̀ tó, àti bí a ti dá ènìyàn ní àwòrán ara wa. Oúnjẹ, ìgbà àti àkókò tọ́lọ́run gbé kalẹ̀. Ọlọ́run pààlà láàrin orílẹ̀-èdè sí orílẹ̀-èdè, láàrin ìlú sí ìlú, èdè sí èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń fi hàn pé Ọlọ́run ń bẹ láyé, Ọlọ́run ló wà nídìí gbogbo nǹkan wọ̀nyí. Pàtàkì jùlọ Ọlọ́run dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Genesis orí kejì ẹsẹ̀ keje a sọ fún wa níbẹ̀ pé Olúwa ó sì fi erùpẹ̀ ilẹ̀ mú ènìyàn, ó sì mí ìmí ìyè sí ìròmú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Ní ìgbà tó yá tí ènìyàn bá wá kúrò nínú ara, ìwé oníwàásù orí kejìlá ẹsẹ̀ keje ó ní nígbà náà ni ara yóò padà sí ilẹ̀, ẹ̀mí yóò padà tọ̀ Ọlọ́run ẹni tí ó fi fún ni. Nípa ìṣẹ̀dá
Ọlọ́run ti fi ra rẹ̀ hàn fún ìran ènìyàn pé òun ló wà lẹ́yìn bí ètò ayé yìí ti ń lọ. Ìdí ẹ̀ ni ìwé orin Dáfídì orí 14 díẹ̀ ló sọ pé ó ní aṣiwèrè wí ní ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí, ó ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ ó sì ṣe òun ìra. Nípa ìṣẹ̀dá Ọlọ́run fi ra rẹ̀ hàn fún wa pé òun ló wà lẹ́yìn ohun gbogbo tí a dá, tí a rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sọ Ọlọ́run fi ra rẹ̀ hàn fún wa. Ọ̀nà àkọ́kọ́ tọ́lọ́run fi ra rẹ̀ fún wa tá a gbé àlàyé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni. Ọ̀nà ìkejì tọ́lọ́run fi ra rẹ̀ hàn fún wa ni pé Ọlọ́run kọ àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún wa láti mọ̀ pé òun ni Ọlọ́run wa. A rí àkọsílẹ̀ Bíbélì. Ọ̀nà kejì tọ́lọ́run fi ra rẹ̀ hàn wá òun ni special revelation. Kí la pè ní ìfihàn tó ṣe pàtàkì? Òun ni ìfihàn nípa ọ̀rọ̀ náà tí a kọ. Nípa ìṣẹ̀dá Ọlọ́run ò fi Jésù hàn wá nítorí pé ìṣẹ̀dá nìkan là ń wò. A ò mọ̀ bóyá a ò ní gbà, a ò sì ní mọ̀ bóyá Jésù Kristi wá sáyé ní àkókò kan, ó ṣiṣẹ́ ìsìn, ó ṣiṣẹ́ ìgbàlà, ó sì kọ́ wa ní ọ̀nà ìgbàlà, a ò ní mọ̀. Ìfihàn pàtàkì tí ń ṣe Bíbélì òun ló fi hàn pé Jésù Kristi ọmọ Ọlọ́run ó wá sínú ayé yìí, ó kú àsìkò rẹ̀, ó sì jíǹde níjọ́ kẹta. Ìfihàn Bíbélì ló fi hàn bí a ti dá ayé àti ọ̀run àti gbogbo tí ń bẹ nínú rẹ̀, bí a ti dá ènìyàn ní àwòrán Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí a dá, ohun tí a dá ní ọjọ́ kìíní, ohun tí a dá ní ọjọ́ kejì, ohun tí a dá lọ́jọ́ kẹta, ọjọ́ kẹrin, ìkarùn-ún àti kẹfà, nígbà t'Ọlọ́run sì sinmi ní ọjọ́ kẹrin. Bíbélì ló fi ẹsẹ̀ ìfẹ́ Ọlọ́run yìí ló fi hàn wá. Bíbélì ló fi hàn wá bí ènìyàn ti dẹ́ṣẹ̀. Bíbélì ló fi hàn wá pé ikú bọ́ sínú ayé yìí nípa ẹ̀ṣẹ̀. Bíbélì ló fi hàn wá ètò àti ètè Ọlọ́run fún ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Jésù. Bíbélì ló fi hàn wá. Bíbélì ló fi hàn wá pé ó yan ẹnìkan tí a ń pè ní Ábúráhámù, ó sì súre, ó sì sọ fún pé nípa irú ọmọ rẹ̀ láfi ìbùkún gbogbo ilẹ̀ ayé ti ṣe nípasẹ̀ Jésù Kristi. Bíbélì ló fi hàn wá pé ó tún pe Ísírẹ́lì, ó pe Jákọ́bù, ó sì yan Ísírẹ́lì gẹ́gẹ́ bí àyànfẹ́. Bíbélì ló fi ẹsẹ̀ ilé hàn wá. Bíbélì ló sọ ìtàn ìran Jákọ́bù títí di àkókò yìí. Ní ìgbà tó yá, Bíbélì ló fi hàn wá pé Jésù Kristi wá. Ó wá ní ìgbà tí àkókò kíkún náà dé. Ìwé Gàlátíà orí 4 ẹsẹ̀ 4 ó sọ fún wa níbẹ̀ pé nígbà tí àkókò kíkún náà dé, a rán Jésù Kristi wá, ẹni tá a bí nínú obìnrin tí a sì bí lábẹ́ òfin. Ìfihàn Bíbélì. Ọ̀nà kejì tí Ọlọ́run fi ara rẹ̀ hàn wá ó ní àkọsílẹ̀ tàrí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa nílé, a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run, gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run ti fẹ́ tá a fi sí ìpamọ́ fún wa kó lè darí wa lọ sílé ológo ní ìgbà tí àkókò ìkórè ayé yìí bá tó sì pé, nígbà tí Kristi bá padà wá lẹ́lẹ́kejì láti wá kórè ayé fún Ọlọ́run Bàbá. Kí ni Bíbélì sọ fún wa nípa ọ̀rọ̀ rẹ̀? Ìwé Tímótì kejì orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16 sí 17. Ó ní gbogbo ìwé mọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ ire gbogbo. Kí a lè pé, kí a lè di ẹni pípé, kí a lè wá sójú ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n la fi fún wa ní Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run láti kọ́ wa nípa ìgbàlà Ọlọ́run, láti fi ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run hàn wá nípasẹ̀ Jésù Kristi. Ẹ̀túgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ìwé Pétérù kejì nígbà tá a kíyèsí orí 1 nígbà tá a wo ẹsẹ̀ 20 sí 21. Ó ní kí ẹ mọ̀ yìí pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ inú ìwé mímọ́ tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀
nítorí àsọtẹ́lẹ̀ kan kò ti pa ìfẹ́ ènìyàn wá rí, ṣùgbọ́n àwọn ènìyàn ń sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá bí a ti ń darí wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. Àwọn ẹsẹ̀ bíbélì méjì tí a kà yìí, Tímótì kejì orí ìkẹta ẹsẹ̀ 16 sí 17, àti Pétérù kejì orí ìkíní ẹsẹ̀ 20 sí 21, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run, ìmísí Ọlọ́run ni. Gbogbo ìwé mímọ́ ló ní ìmísí Ọlọ́run, ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni nípa òdodo, kí ènìyàn Ọlọ́run bá lè pè é tí a ti múra sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Pétérù kejì orí kìíní ẹsẹ̀ 20, ó ní kí ẹ kọ́kọ́ mọ̀ dájú pé kò sí àsọtẹ́lẹ̀ ọ̀kan nínú ìwé mọ́ tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀. Ohun gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípasẹ̀ Ọlọ́run, nípasẹ̀ Jésù Kristi, òun láti fi hàn wá. Bí ọ̀nà kejì tọ́lọ́run fi ra rẹ̀ hàn wá nìyí nípa àkọsílẹ̀ bíbélì. Òun ló fi hàn wá nípasẹ̀ Jésù pé Jésù Kristi wá sínú ayé yìí láti wá kú fún ẹlẹ́ṣẹ̀, èyí tí ìwọ, èmi àti gbogbo wa jẹ́ ọ̀kan nínú wọn. Ẹ̀gbọ́n tí Paul sọ ni. Paul sọ ní ìwé Tímótì kínní orí kínní ẹsẹ̀ 15. 1 Timothy chapter 1 verse 15. Ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi wá sínú ayé yìí láti wá gba ẹlẹ́ṣẹ̀ là, ní èyí tí mo jẹ́ àgbà. Tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ni. Láìsí àsọtẹ́lẹ̀ ìwé mímọ́, láìsí àkọsílẹ̀ àsọtẹ́lẹ̀ Ọlọ́run, kò sí bí a ṣe lè ní ìwòye àti bí Ọlọ́run ṣe lè fira rẹ̀ hàn wá nípa ilé ológo, nípa ìgbàlà Ọlọ́run, nípa àgbékalẹ̀ ìjọ, nípa bí a ṣe ń di ẹni ìgbàlà, nípa bí a ṣe ń jọ́sìn sí Ọlọ́run tí ìsìn wa yóò ṣe ìtẹ́wọ́gbà, nípa bí a ṣe ń gbé ìgbé ayé àlàáfíà nínú ayé èyí tí rúdurùdu àti àìwà bí Ọlọ́run tí ó pọ̀ nínú rẹ̀. Ọlọ́run fira rẹ̀ hàn wá nípa ìṣẹ̀dá. Èkejì, Ọlọ́run fira rẹ̀ hàn wá nípa àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa nílé, gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá tó nìkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run, ó láti fi hàn wá nínú Bíbélì. Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Pétérù kejì, ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Pétérù kejì, kí a wò ó láti ẹsẹ̀ 1 kagbọ́n tí Bíbélì sọ fún wa. Kí ni Bíbélì sọ fún? Ẹ wo ẹsẹ̀ 1. Ó ní bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí ń ṣe ti ìyè àti ìwà bí Ọlọ́run nípasẹ̀ ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa Ọlọ́run, tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìgbàlà, tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìsìn Ọlọ́run, tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa bá ṣe gbé ìgbé ayé àlàáfíà, gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ilé ológo, ó láti fi hàn wá nínú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Àti kọ́ wa, àti fi hàn wá. Ìdí ẹ̀ ni Pétérù sọ pé gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run, òun láti fi hàn fún àwọn àpọ́stélì. Gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa ìgbàlà Ọlọ́run, níbo láti lè rí? Nínú Bíbélì, nínú ìsìn Kristi. Ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa bá ṣe jọ́sìn sí Ọlọ́run, níbo láti lè rí? Nínú Bíbélì, nínú ìsìn Kristi, nínú májẹ̀mú titun. Gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìwà bí Ọlọ́run, ìwà Kristẹni, ìwà ẹni tó ti ní ẹ̀mí Kristi, níbo láti lè rí? Nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú Bíbélì. Gbogbo tọ́lọ́run fẹ́ ká mọ̀ pátá nípa Ọlọ́run, òun ni Ọlọ́run ti kà àkọsílẹ̀ rẹ̀ fún wa. A lójúṣe gẹ́gẹ́ bí ènìyàn láti wádìí ọ̀rọ̀ Ọlọ́run, láti wádìí Bíbélì. Bí Ọlọ́run ti fi ara rẹ̀ hàn wá, ọ̀nà méjì ni. Ó fi ara rẹ̀ hàn wá nípa ìṣẹ̀dá, nípa ohun tí a dá, nípa ọjọ́, nípa àkókò, nípa bí ilẹ̀ ti mọ́, nípa bí ilẹ̀ ti ń ṣú, nípa àwọn ọ̀run, nípa ohun gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run fi ara rẹ̀ hàn wá nípa ìgbà gbígbìn, ìgbà kíkórè. Ọlọ́run fi ara rẹ̀ hàn wá nípa bí a ti dá ènìyàn ní àwòrán Ọlọ́run. Ọlọ́run wá fi ara rẹ̀ hàn wá ní ọ̀nà kejì nípa àkọsílẹ̀ Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ó fi Jésù Kristi hàn wá. Ọlọ́run
ló fi Jésù Kristi wá. Jésù Kristi sì fi Ọlọ́run hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa nígbà tí Jésù Kristi Olúwa wá dé. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ọlọ́run fira rẹ̀ hàn wá nípasẹ̀ Jésù Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa. Jésù Kristi ló wá gbé ìmọ́lẹ̀ Ọlọ́run, ló tàn mọ́lẹ̀ Ọlọ́run bàbá ló tàn án sí wa lọ́kàn, ló tàn agbára rẹ̀ sí wa lọ́kàn àti ìgbàlà Ọlọ́run sí wa lọ́kàn. Kí ni Bíbélì sọ? Ìwé Jòhánù orí ìkíní, ìyìnrere ti Jòhánù orí ìkíní, nígbà tá a wo ẹsẹ̀ 18, kí ni Bíbélì wí? Ẹgbọ́n tí Bíbélì sọ, ẹgbọ́n tó sọ ẹsẹ̀ 18, ẹgbọ́n o. Ó ní kò sì sí ẹni tó rí Ọlọ́run rí, ọmọ bíbí kan ṣoṣo tí ń bẹ ní ọkàn àyà bàbá, òun náà ni ó fi hàn. Jésù Kristi ló fi Ọlọ́run hàn fún wa nípa pé Jésù Kristi wá sínú ara. Òun ló fi Ọlọ́run hàn fún wa. Eléyìí gbọ́dọ̀ yé wa. Gbogbo tó yẹ ká mọ̀ nípa Ọlọ́run òun láti rí nínú Jésù Kristi. A sì tún kọ àkọsílẹ̀ nínú ìwé Jòhánù orí 20, nígbà tá a wo ẹsẹ̀ 30 sí 31, kí ni Bíbélì wí? Kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ẹ gbọ́ o. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 30 sí 31, ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí ni a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní í ṣe Kristi náà, ọmọ Ọlọ́run, àti ní ti gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀. Ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run ti tàn mọ́lẹ̀ Jésù Kristi sí wa lọ́kàn nípasẹ̀ Jésù Kristi. Jésù Kristi ti fi Ọlọ́run hàn wá. Ó ti fi ara rẹ̀ hàn wá. A lójúṣe láti tẹ̀lé Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Báwo kí ni Jésù Kristi ní a gbọ́dọ̀ ṣe láti dẹni ìgbàlà? Ní gbogbo ìgbàlà à ń gbé lé yẹ̀wò, torí pé a sọ fún wa pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23 ló sọ bẹ́ẹ̀. Romans 3:23, gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. A sì sọ fún wa nínú ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 23, ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò ní pẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa. Jésù Kristi ti kọ́ wa pé bàbá tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀, ó ní a ó ṣègbé. Ìwé Lúùkù orí 13 ẹsẹ̀ 3, ó ní mo sọ fún yín, bí ẹ̀yin kò bá ronú pìwàdà, ẹ̀yin ó ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ọlọ́run ò sì fẹ́ ká ṣègbé. Kí nìdí? Ìwé Tímótì kínní orí 2 ẹsẹ̀ 4, ó ní ìdùnnú Ọlọ́run ní kí gbogbo èèyàn kó jẹ́ ní ìgbàlà, kó sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Kí ni ojú ìmọ̀ òtítọ́ náà? Ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 22, ó ní ìwọ yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira. Ọlọ́run ti fi ara rẹ̀ hàn wá nípa àkọsílẹ̀ Bíbélì. Jésù Kristi ti fi Ọlọ́run hàn wá ní ìgbà tó wá sínú ara, tá sì kà àkọsílẹ̀ nípa ìmísí Ọlọ́run. Ó sì ń pàṣẹ pé kí gbogbo èèyàn kó wá sí ọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, torí pé ọ̀dọ̀ Jésù Kristi nìkan ni ìyè wà. Ọ̀dọ̀ Jésù Kristi la ti fi ìyè pamọ́ sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, tẹ́ ń wò wá, Ọlọ́run fẹ́ ká súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ká súnmọ́ Jésù Kristi, kí a sì súnmọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ti gbé kalẹ̀ fún wa. Báwo la ṣe lè dẹni ìgbàlà? A gbọ́dọ̀ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. A gbọ́dọ̀ ronú pìwàdà. A gbọ́dọ̀ fẹ́nu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. A sì gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. A gbọ́dọ̀ rì wá bomi nínú omi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sínsìn ikú àtàjíǹde Jésù. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìsàmì àgbélébù ìwọ̀n mi lé ní lórí, a ò rí àpẹẹrẹ rẹ̀ nínú Bíbélì. A gbọ́dọ̀ ṣe ohun tí Bíbélì wí. Ohun tí Bíbélì bá sọ la gbọ́dọ̀ sọ. Ibi tí Bíbélì bá ti dákẹ́, a gbọ́dọ̀ dákẹ́. Bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ti fi ara rẹ̀ hàn wá nínú Bíbélì kí a lè ní òye ìgbàlà Ọlọ́run. Ilé ológo tá à ń lọ nǹkan Ọlọ́run ti fi hàn wá. Ó ti fi àpẹẹrẹ ilé ológo tá à ń lọ, ó ti fi hàn wá. Tiwa ni pé ká dó nínú ìwà bí Ọlọ́run àti àkọsílẹ̀ Bíbélì. Ohun tí Ọlọ́run sọ fún wa nìyí. Ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nìyí. Bí Ọlọ́run ti fi ara rẹ̀ hàn wá nìyí. Ní ti ìgbàlà Ọlọ́run, ó ti fi ara rẹ̀ hàn wá. A tún wá rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé àwa ní kò ní sí àríwísí kan lọ́dọ̀ ẹnikẹ́ni. Kò ní sí àríwísí kan lọ́dọ̀ ẹnikẹ́ni pé Ọlọ́run ò tí ì fi ara rẹ̀ hàn wá tó.
Ọlọ́run ti fira rẹ̀ hàn wá nípa ìṣẹ̀dá, ó fira rẹ̀ hàn wá nípa àkọsílẹ̀ pàtàkì special revelation, ó ti fira rẹ̀ hàn wá. Tiwa ni pé ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Bí a bá ní ìrònú pé tí a bá já àwọn tó ń sọ pé Ọlọ́run kò sí, a sọ fún wa pé à ń hùwà ẹni tó jẹ́ aṣiwèrè, tí kò lóye àti agbára Ọlọ́run bí a ti fi hàn nípa ìṣẹ̀dá àti bí a ti kọ sílẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run, torí gbogbo ohun tọ́lọ́run fẹ́ ká mọ̀ nípa ìyè àti ìwà bí Ọlọ́run láti fi hàn wá nínú ọ̀rọ̀ rẹ̀. Àdúrà wa àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run alààyè tó lágbára lórí ohun gbogbo, tó mọ ohun gbogbo, tó sì lè ṣe ohun gbogbo, yóò fira rẹ̀ hàn wá bí ó ti fira rẹ̀ hàn wá tó. Bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, yóò fi òye rẹ̀ hàn wá síwájú àsíwájú sí. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àdúrà àtẹ̀bẹ̀ wa sí Ọlọ́run nìyí. A sì ń bẹ Ọlọ́run pé kí Ọlọ́run kó dá ẹ̀mí yín sí, kó sì dá ẹ̀mí àwa náà sí láti máa tẹ̀síwájú nínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a máa tàn mọ́lẹ̀ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run sí ogúnlọ́gọ̀ àwọn kan tó ń fẹ́ òtítọ́ náà gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú Bíbélì. Ẹ má sì jẹ́ ká gbàgbé o, bí Ọlọ́run ti fira rẹ̀ hàn wá, ó fira rẹ̀ hàn wá nípa ìṣẹ̀dá, nípa ohun gbogbo tó dá, nípa ènìyàn tí a dá, àti nípa ohun gbogbo tí Ọlọ́run ti gbé kalẹ̀. Ọlọ́run fira rẹ̀ hàn wá nípa àkọsílẹ̀ Bíbélì special revelation, èyí tí ogúnlọ́gọ̀ àwọn ènìyàn ń kà lónìí bí a ṣe lè mọ Ọlọ́run síwájú sí. Má sì jẹ́ ká gbàgbé o, Ọlọ́run ti fira rẹ̀ hàn wá, a lójúṣe láti wádìí nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìgbàlà, nípa bá ó ṣe máa tẹ̀síwájú nínú Ọlọ́run, nípa ìsìn mímọ́ tọ́lọ́run ti gbé kalẹ̀ nínú ìsìn májẹ̀mú titun, nípa ìjọ tọ́lọ́run ti gbé kalẹ̀ nínú májẹ̀mú titun, nípa bá ó ṣe máa gbé ìgbé ayé àlàáfíà títí tá a fi kúrò nínú ara, tá a fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run, tá a sì ní ìsinmi ayérayé pẹ̀lú Ọlọ́run nínú àwọn ọ̀run. Ẹni tí ò bá mọ Kristi ní ìwà láàyè rẹ̀, kò sí bó ṣe lè bá Jésù Kristi Olúwa wa jọba. Ọlọ́run sì fẹ́ ká bá jọba ní ìkẹyìn ọjọ́, ká lè ní ìsinmi ológo pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa. A sì kọ sílẹ̀ nínú ìwé ìfihàn orí 14 ẹsẹ̀ 13. Ó ní kọ̀wé rẹ̀, alábùkún fún ni àwọn òkú tó kú nínú Olúwa, nítorí pé láti ìsinsìnyí lọ wọ́n sinmi kúrò nínú làálàá wọn. Bàbá sin Jésù tá a dó nínú ẹ̀kọ́ Bíbélì, tá a dó nínú ọ̀rọ̀ Ọlọ́run, a ó ní ìsinmi ní ìkẹyìn ọjọ́. A fẹ́ kẹ́ wádìí ìjọ Kristi lágbègbè yín, níbikíbi tẹ́ ẹ bá wà, kẹ́ sì lọ kẹ́ béèrè nípa ìgbàlà Ọlọ́run, nípa ẹ̀kọ́ òtítọ́, nípa ìjọ òtítọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run yóò ràn yín lọ́wọ́, yóò sì ràn wá lọ́wọ́ bí a ti ń tẹ̀síwájú láti ṣèfẹ́ rẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí ẹ bá fẹ́ béèrè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tí ẹ lè pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. Àlàáfíà àti wàláàyè Ọlọ́run àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ tó lè mú yín dúró, tó sì lè mú yín ní ìní àtìpín pẹ̀lú àwọn èèyàn mímọ́, kó wà pẹ̀lú yín, kó wà pẹ̀lú gbogbo wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.